lawyer ló kó bá bàbá Ìjẹ̀ṣà lawyer tí ò bá yọ bàbá Ìjẹ̀ṣà wọ́n lọ ti bàbá Ìjẹ̀ṣà kó di sóhun lawyer yẹn so lawyer tí bàbá Ìjẹ̀ṣà padà gbà nígbà tí àwa gba lawyer fún wọ́n mọ̀ pé lawyer wa yẹn máa tú àṣírí lawyer kan gbé fún Ìjẹ̀ṣà òun náà fi gbé nudity Mr. Lawal síta tó fi gbé voice Mr. Lawal síta láti divert attention is a strategy tó bá yẹ pé former lawyer bàbá Ìjẹ̀ṣà neutral lawyer ni bàbá Ìjẹ̀ṣà lò kò ní rí bẹ́ẹ̀ ẹ rí pé ńgbà tí wọ́n pariwo recently pé bàbá Ìjẹ̀ṣà òun náà ṣe pull stunt tó fi náà ti yọ bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ àdótò sì failed actress amebo Gistlover òun ló máa ń gbé fídíò yẹn ó máa ń circulate òun ló ní major page lórí Instagram òun ló ní major page lórí Facebook àti lórí TikTok amebo Gistlover àdótò sì failed actress òun ló ní so ó mọ̀ọ́mọ̀ disseminate video bàbá Ìjẹ̀ṣà kọ́kọ́ yín lè balẹ̀ ó ti yẹn ó mọ̀ọ́mọ̀ bàbá Ìjẹ̀ṣà is still in prison and I think he's serving maybe 17 years and he's not coming out forget it torí wípé àwọn tó yẹ kó yọ bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ ojo ni wọ́n God bless you ẹ̀yin ọmọ Ọlọ́run ẹja tún gbọ́ ilé èdò Ìyábọ̀ Òṣogbo lọ́wọ́ ṣe Tinubu rí tó sanwó tẹ́lẹ̀ tó sanwó tẹ́lẹ̀. No wonder kábíyèsí Ọlọ́run jẹ́wọ́ sí jàre tú àṣírí sí ọ. relationship tó ti pé tó ti pọ̀dún kan ó rẹ̀ fẹ́ sọ́dọ̀ ẹni wèrè ta ni kó má lọ sí bẹ́ẹ̀ lọ ni. ẹ ti pẹ́ nínú iṣẹ́ yìí o ẹ̀yin olóṣò olódò o. Anjorin tó bá bí ẹ̀rí tó bá bí yàrá ìyá àti bàbá ńlá kú bàbá ńlá yàrá bàbá kú bàbá ìyá ẹ̀rí ìwọ dárúkọ mi kò sọ pé Ìyábọ̀ dárúkọ mi kò sọ pé Alice dárúkọ mi kò sọ pé Òjó dárúkọ mi kò sọ pé mo fẹ́ túgà dárúkọ mi kò sọ pé mo ògùn ọkọ̀ dárúkọ mi Ìyábọ̀ lórúkọ mi bá bí yàrá ìyá kú bàbá ńlá bàbá yàrá ìyá bàbá ńlá bàbá kú yá ẹ̀. wọ́n ló sọ pé ká mẹ́ṣẹ́ ẹ jẹ́ nǹkan tán mo ṣe ń kà lọ ni ẹ má bínú o. Only if it's sure for you mention my name let's get it started but till then enjoy the cruise. Àwọn òkè ń tọ́jà ń bí ìwọ ni tán bá bíkun rẹ pọ̀pọ̀ ìyálàyà ẹ̀dá ìyá ẹ̀ tán so ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àti lẹ́sẹ̀ kó tó ṣọ́kú ìwọ ni kò mention orúkọ rẹ̀ tó didi pásítọ̀ Ọlọ́run tẹ̀rùn arágbéwọ̀ tí wọ́n gbé ọmọ àtọmọ ọmọ ẹ̀ lọ ṣe tírísọ́ọ̀mù tó wà nsàlẹ̀ tó ń bá wọn tán náà fáànù tí ó fẹ́ sí wọn lókè tán bá ti bí ìyá láyà ẹ̀yẹn dá ìwọ dárúkọ èmi.